Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kú Sunday ní ọjọ́ èní àtù èmi àti yín lára o. Happy Sunday to you all. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gist tá a gbọ́, èyí tí a gbọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun ni ọ̀rọ̀ àǹtí wa M o. Wọ́n ní àǹtí wa M, wọ́n ní wọ́n ránṣẹ́ sí Queen Naomi o, wípé kí Queen Naomi má wá sí inú pálàsì yẹn o. Àwọn ò fẹ́ rí wọn nínú pálàsì yẹn. Ẹ rí pé yìí lágbára. Wọ́n ní bàbá kábíyèsí, wọ́n ní wọ́n bínú. Wọ́n ní àwọn elder, wọ́n ní wọ́n bínú sí ọ̀rọ̀ tí àǹtí wa sọ. Wípé báwo ni àǹtí wa ṣe ní pé òun ò fẹ́ rí Queen Naomi nínú pálàsì, pé ṣé òun ló ní pálàsì ni. And it's true. Ṣé àǹtí wa ló ní pálàsì ni tí àǹtí wa ẹ máa ní òun ò fẹ́ rí Queen Naomi nínú pálàsì kábíyèsí? Ẹ rí pé ìtú lágbára. So bí a ṣe gbọ́ nìyẹn tán ní àwọn ò fẹ́ rí Queen Naomi nínú pálàsì kábíyèsí o, wípé kí Queen Naomi má ever try láti wá sí inú pálàsì kábíyèsí. Wọ́n ní àwọn elder, wọ́n ní wọ́n ránṣẹ́ sí àǹtí wa M, wípé ọ̀rọ̀ tó sọ yẹn kó má tó ever sọ mọ́ láíláí. Wípé kí ló mean by pé òun ò fẹ́ rí Queen Naomi nínú pálàsì kábíyèsí, pé ṣé òun ló ní pálàsì kábíyèsí ni àbí kábíyèsí ló ní pálàsì. So ṣé mọ̀ pé ó ti pẹ́ tí àǹtí wa ti máa ń ṣe kínní. There was a time tá a mú gist kan wá fún yín pé ṣe ló lọ dènà de Queen Naomi lẹ́nu gate palace, tó ní Queen Naomi kò gbúdọ̀ wọ inú palace. Definitely kábíyèsí ní láti address ọ̀rọ̀ yìí because it's getting too much. It's getting too much. Tó o máa sọ pé kí Queen Naomi má wọnú palace. Wọ́n ní bàbá kábíyèsí bínú. Wọ́n láwọn elder yẹn, wọ́n ní wọ́n support Queen Naomi o. Wọ́n láwọn elder support Queen Naomi. Wọ́n ní several times ni wọ́n ti lọ sí Àkúrẹ́ tí wọ́n ti lọ ń bẹ Queen Naomi àtàwọn family wọn wípé kí wọ́n jọ, kí wọ́n jẹ́ kí Queen Naomi kan padà wá sí ọ̀dọ̀ bàbá wa Erin ńlá. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ yìí ó gba rírò nítorí pé bí a ṣe gbọ́, wọ́n ní Queen Naomi sọ fún kábíyèsí pé tí wọn ò bá ti lè ṣe àwọn nǹkan mẹ́ta tí àwọn sọ, kí kábíyèsí yọ̀ǹda wọn, kán jẹ́ káwọn máa lọ. Wípé enough is enough. Àwọn ò kàn lè jókòó sí inú pálàsì yẹn káwọn máa darúgbó. Nítorí pé ilé ọmọbìnrin kò ń pẹ́ ṣú, bí Yorùbá ṣe sọ nìyẹn. So ìgbà tá a gbọ́ ọ̀rọ̀ tí àǹtí wa sọ, ó máa yà wá lẹ́nu. Ìpè ṣé àǹtí wa ló ní pálàsì ni àbí lẹ́nu ọjọ́ mẹ́ta tó ti ń ṣe kùrùkẹrẹ tó ń tẹ̀lé kábíyèsí lọ sí everywhere. Ó ti rò pé kábíyèsí ò lè yí fóun. Ẹ̀yin èèyàn lé kábíyèsí á yí fún ẹ, ìwọ gan wà wá surprise. Ó wá sọ pé kí Queen Naomi má wá sí inú palace. Jọ ń torí Ọlọ́run, ta ni first wife o? Ta ni yèyé lúwà o? Tí o fi máa ní kí Queen Naomi má wá sínú palace. And ìgbà míì wà tó yẹ pé ẹlòmíì á sọ nǹkan tí ò ní rò dáadáa. Ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tí ò dáa ni pé kán má wá sínú palace. Ṣé nítorí pé Queen Naomi kàn yẹra fún yín tán wò yìí? Ó wá rè pé tí Queen Naomi bá fẹ́ wá nú palace, ó máa dì wọ́n mú àbó máa mú wọn pé kán má wá sínú palace. Anytime ni Queen Naomi máa wá sínú palace, kò dẹ̀ sí kankan nínú yín tó máa ní kán má wá sínú palace. Queen Naomi ò kàn ń ṣe ẹni tó yẹ pé wọ́n like wàhálà àti jọ̀gbọ́n ni. Tó bá jẹ́ obìnrin míì ní wọ́gán wá ti sá kúrò nú palace yìí because ó ti máa frustrate life ẹ̀. Ṣùgbọ́n Queen Naomi ò ní time fún gbogbo wàhálà competition tí gbogbo yín ṣe nínú palace yẹn. Wọ́n láwọn ìyàwó tó kù, wọ́n ní wọ́n ti ẹ̀ dá sí. Wọ́n lòun nìkan yìí ṣá ló ń pariwo kò lè wá sínú palace o, òun ò gbúdọ̀ rí nínú palace o. Ṣé ìwọ ló bí kábíyèsí ni? Àbí ìwọ ni màmá kábíyèsí tó fi máa ní kí Queen Naomi má wá sínú palace? Because àwọn ìwà míì tí ẹ máa ń wù kò dáa tó. Táwa bá dẹ̀ gbọ́, àwa máa sọ̀rọ̀ lórí social media. Àwọn ìwà tẹ́ máa ń wù ò dáa tó. Arábìnrin yìí ẹ wá gbọ́kọ ẹ̀ nú palace ni.
kì í ṣe pé òun ló gbọ́kọ yín, ẹ̀yin lẹ gbọ́kọ ẹ̀. Ẹ tún wá fẹ́ ní lára, ẹ tún fẹ́ ní lára lẹ́yìn ìgbà tẹ́ ẹ gbọ́kọ èèyàn, ẹ tún fẹ́ ní lára. Kí ló dé? Ilé ayé yìí kò le tó báyìí, kò le tó báyìí. Ṣùgbọ́n wọ́n ní bàbá kábíyèsí ti wọ́n ẹ̀ o àti àwọn elders pé ọ̀rọ̀ tó sọ yẹn kó má ever sọ mọ́, wípé because kò tọ́ sí lẹ́nu láti sọ pé kí Queen Naomi má wá sínú palace. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o, ta ní ká torchlight sí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo wa. Èmi mọ̀ pé ní agbára Ọlọ́run gbogbo ọ̀rọ̀ yìí máa níyànjú, á níyànjú, torí gbogbo nǹkan tí Queen Naomi sọ fún kábíyèsí, kábíyèsí ò lè ṣe. Ìkíní, wọ́n ní kí kábíyèsí kan announce àwọn gẹ́gẹ́ bí yèyélú àti first wife. A mọ̀ pé ẹ̀yin lẹ́nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tẹ́ ní kí kábíyèsí ṣe pé àwọn tán ti san dáórì wọn kan lọ dá padà, wọn ò lè ṣe. Ẹlẹ́ẹ̀kẹta kan divorce àǹtí wáyé, wọn ò lè ṣe. So wọ́n dẹ̀ ní orí ọ̀rọ̀ yìí náà ṣì wà àti ìgbọ́ update lórí ẹ̀. Ṣùgbọ́n bàbá wa ti sọ pé àwọn nǹkan méjì tán béèrè tó yẹ pé àwọn ò lè ṣe kí wọ́n gbé yẹ̀wò, wípé torí ọba ò kí ń sọ nǹkan kó tún lóun ò sọ mọ́. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ọlọ́run Elédùmarè á ṣàánú fún gbogbo wa o. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀yin old subscribers, new subscribers. Ẹ̀yin tó jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ Mashola Gist TV, ẹ káàbọ̀, a dúpẹ́, àtún ọpẹ́ dá. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́dẹ̀ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ókè ní ọlá yín a máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV, love you all.